kí Ọlọ́run wa a sì yin Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí Ọlọ́run bá kó má ṣàì gba ọpẹ́ wa ní gbogbo ayé ní gbogbo ọ̀nà ìgbà tí a bá ń gbà fi yin Ọlọ́run kí Ọlọ́run bá kí ó má dà wá láàmú kí Ọlọ́run bá kó kún wa nínú gbogbo àdáwọ́lé wa. A ó need láti pé kí ọ̀pọ̀lọpọ̀ ní ó ti tẹ́tílẹ̀ dẹjúlẹ̀ wípé a gbọ́ pé wọ́n gbé kábíyèsí lọ sí court wọ́n sì dá 28-29 fún wa. Kí ni nǹkan tó jẹ́ àbájáde rẹ̀? A ó gbọ́ àbájáde yẹn comprehensively, kì í ṣe nǹkan tí ó ṣòro. But kí ni nǹkan tí mo kàn fẹ́ assure gbogbo wa tí à ń retí ọ̀rọ̀ yìí ni pé ohun tí mo fẹ́ fi ṣe àtẹ̀gùn ọ̀rọ̀ mi, ibi tó fẹ́ parí sí ni màá fi bẹ̀rẹ̀ fún wa lórí àwọn ìrìn àjò yẹn bó ti ṣe wáyé. It is confirmed, ẹ lọ rí fọkàn yín balẹ̀ pé Yunus à ń lọ ni, kò sí mọ́ ṣe lè ṣe, kò sí mọ́ ṣe lè rìn, kò sí ilé aláwo tán lè rìn láì, kì í ṣe pé títa gbára, kì í ṣe pé títò ògùn kan, àmọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run wa tí wáyé pé gbogbo ohun tá à ń sọ àbí tá à ń ṣe nípa ìlú Ògbómọ̀ṣọ́ tó wáyé pé lórí òdodo la fi ń ṣe. Kò sí tí ń space Yunus àti Yunus ó fi continue láti máa jẹ́ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́. Kíní kan tí mo sọ tí mo fẹ́ kí mo mọ̀ tó dá mi lójú ni pé lópin ìgbà tó bá ti confirm wípé ààfin ló fi Yunus jẹ, and he who hire can fire, Yunus à ń lọ. Ó wá kó mọ́sálásí tí ó ti kírun l'Ógbómọ̀ṣọ́ tí ó gbé ti gbúròó àlàáfíà látara rẹ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́ tàbí látara rẹ̀ sí àwọn tí wọ́n rán níṣẹ́ tí wọ́n sì fàyà tí wọ́n sì fọwọ́ gbáyà fún báyìí pé máa ṣe lọ, kò sí tó ṣẹlẹ̀. Mo kọ́ ẹ̀kọ́ kan látọ̀dọ̀ àwọn bàbá wa kan. Ẹ̀kọ́ yẹn ó wọ̀ mí lórí tó pọ̀ gidi gan. Nínú àwọn tọ́lọ́run ní kí a jọ jókòó sọ àwọn ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Wọ́n ní àṣé ẹni tó sú sára nìkan kọ́ lolóòórùn. Àwùjọ olóòórùn náà lẹni tí ń sò. Oníṣògùn ò mọ̀ pé òun gan ń bẹ nínú àwùjọ àwọn olóòórùn. Ọwọ́ á lè mọ̀ kọ́mọ́ rẹ̀ ní sọ fún un. Nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, mo fẹ́ kí n tún padà tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ mọ́ ọmọ tẹnu pọ́n ìwà àbòsí ló bá wa débi tá a bá dé yìí. Bàbá wa Ghandi Afọlábí Olúmọgẹ́gẹ́ kẹta, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Ẹ kú ọ̀rọ̀ ìlú, ẹ kú àti oko kan bọ́ sínú oko ibì kan nítorí ìwà ìlọsíwájú fún ìlú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá kò ní sì yín darí. Kò sí téèyàn tó fẹ́ jẹ nínú ọlá mọ́ nílùú Ògbómọ̀ṣọ́ tó ti kọjá aṣọ ọ̀hún. Ẹ̀yin ni bàbá kálukú wa. Gẹ́gẹ́ bí bàbá wa tó ń ṣe tí ṣe máa wí, gbogbo olówó tó wà nílẹ̀ ìtọ́ba ni, gbogbo tálíkà tó wà nílùú ìtọ́ba ni, kódà àwọn oṣó àtàwọn àjẹ́ tó wà nílùú ìtọ́ba ni, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó wà nílùú ìtọ́ba ni. Ọlọ́run bá kò ní fi kankan dà yín láàmú. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sáré àtúbọ̀tán lórí ìrìn àjò tẹ́lẹ̀ tá a rìn yìí. Kí ló fà tá a fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ sáré àtúbọ̀tán lórí ìrìn àjò tá a rìn yìí? Ìtumọ̀ ni wípé àwọn tó ṣoògùn àfẹ́ẹ̀rí fún aáyán, àwọn náà tó ṣe tí àrìnàkò fún adìẹ. The bottom line of ọ̀rọ̀ yìí tó mú mi fẹ́ sọ kí ni pé I really wanted to fún yín ní ìsinmi díẹ̀, kì í ṣe pé mo fẹ́ fún yín ní ìsinmi díẹ̀
torí pé n tó lè dààmú gbogbo brain ọ̀pọ̀lọpọ̀ ni lórí bí wọ́n ṣe ń bá ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lọ. But kí ni nǹkan tí mo fẹ́ fà jáde látàrí ọ̀rọ̀ yìí? Òun ni wípé àgbọ́yé tó wà nínú ọ̀rọ̀ yìí ó pọ̀ gidi gan, ṣùgbọ́n láàyè ibì kan àbòsí kò jẹ́ kí ọ̀rọ̀ náà kó ríbi jókòó, kó ríbi ṣiṣẹ́ lára ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn tó sáfàbòsí ìlú, àwọn là ń rí gẹ́gẹ́ bí ọ̀tá ìlú tó lè kí ń ṣe ọ̀tá ìlú. Gbogbo ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ tèmi Zubairu Muhammed Taofeek mo bá sọ, I'm responsible for what I say and I never regretted what I said. Gbogbo àwọn tó bá fẹ́ mọ kọ́ọ̀tì fídíò mi kan mọ kọ́ọ̀tì fídíò mi kan mọ fi sọ ní tí mo sọ ni wọ́n wí. Tó bá fẹ́ ní àtúbọ̀tán tó dáa kí wọ́n mọ gbé wá níbi tó gbé ti bẹ̀rẹ̀ tó fi wá lórí parí síbi tó parí sí. Ìtọ́rọ àtúbọ̀tán nìyẹn. Ṣùgbọ́n tó wọ́n bá ṣe bẹ́ẹ̀ ló bá jẹ́ pé ẹ jẹ́ kákan dìde kákan sọ ọ̀rọ̀ ni ká dé ibì kan, torí ọ̀rọ̀ sísọ Ọlọ́run ọba tí máa ń ṣèdájọ́ fẹ́dà yóò ṣèdájọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. Àmọ́ anything mo bá sọ I stand by it. Mo ní mo sì tún tẹnu mọ́ sẹ́ẹ̀. Èèyàn ṣe ká obìnrin rẹ̀ mọ́lé àlè níbi tó gbé ti ń ṣèranù, tó gbé ti ka mọ́ lójúkorojú tó rí. Lóbìnrin tó pèsè jíjẹ múmu wíwọ̀ lílò tọkùn kọ́lé fáwọn òbí ẹ̀ tó ń ṣe dáadáa fún un, tó wá lọ rí bá lábẹ́ ọmọnì tó ṣe wípé ẹni táwọn wí yìí kò tó bàtà ẹsẹ̀ ọmọọṣẹ́ rẹ̀. Ó wá sáré wálé, ẹ wá padà wálé nù. Obìnrin yìí wá dì mọ́ gbàgì. Ó wá ní ẹ mọ́ kọ́tẹ́ sọ pé mọ́ bínú. Òun ò wí o. Ìwọ ọkọ lọ wá ń ronú ìfẹ́, lọ wá yóò fẹ́, lọ wá ń sọ pé iṣẹ́ èṣù ni. Ọkọ ní ń pè ní iṣẹ́ èṣù o, kò sí problem. Tó o bá mọ̀ tẹ́lẹ̀ rí wípé wọ́n ti bọ́ wọ́n ti ṣílẹ̀kùn ikú fún ẹ, wọ́n ti gbẹ́ kòtò fún ẹ láti sin ẹ́. Tó o bá mọ̀ pé o ti di òkú, gbígbà padà tó gbà padà tó o mọ̀ tó mú lọ rí ṣèranù tó fi débi tẹ́ ẹ dé dú tẹ́ gbé dé ìhùn. Ikú tí ó fi pa ẹ́, ikú jẹ́ẹ́jẹ́ ni, o sì ní bọ́ǹdì ẹ̀. Àníkú tí ó fi pa ẹ́ jẹ́ẹ́jẹ́ ni, pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Irú èyí tí àwọn òyìnbó máa ń pè ní gradual process ni, gradually ni, kò ní wáyé lẹ́ẹ̀kan náà. Pẹ̀lú pẹ̀lẹ́ kùtù díẹ̀ ni ó máa ṣe tí ó fi padà gbẹ̀mí rẹ̀. Bó ṣe rí nìyẹn. Ọlọ́run fún wa ní ọba gidi, bàbá kábíyèsí, bàbá tí ò fẹ́ràn kò fẹ́ ìtànjẹ, ṣùgbọ́n àwọn tí Ọlọ́run wá ní wọ́n wà ní ara bàbá ń kọ́, òdodo ń bẹ lọ́wọ́ wọn, wọn ò lè sọ. Wọ́n ń gbìyànjú láti gbé ìtànjẹ wọlé sọ́dọ̀ bàbá, wọn ò sì mọ̀ pé bàbá fúnra ara wọn onílàákàyè ni, ọlọ́gbọ́n ni wọ́n. Méjì nìrìn àjò ilé ayé, àìdá kò jó nírọ́ àbí kò jó lóòótọ́, kò sí kẹta rẹ̀. Tó bá lè yà kẹta rẹ̀, ó ti di alábòsí. O ò ní rílé olódodo jókòó sí. Ẹni tí sì ń purọ́ náà ní gbẹ̀ ẹ́ lálejò torí pé yóò mọ òwe lálábòsí ni pé ibi tó ń ti ń bọ̀ ni. Orúkọ kan náà ni wọ́n jọ sọ ẹ́, oríkì kan náà wọ́n sì máa lò fún ẹ.
ọlọ́mọ ṣe wà lálágbòsí. Aláwọn ta ni wọ́n dá wàhálà alẹ̀ sílùú Ògbómọ̀ṣọ́ díwò yìí? Ẹ jẹ́ kí ni pẹ̀lú kájọ bèèrè wa. Ṣé mi ò mọ̀? Èmi mọ̀ wọn. Láàrin rẹ pẹ̀lú Ọlọ́run, ṣé wọ mọ̀ wọ́n? Ìwọ náà mọ̀ wọ́n. Kí ló mú ẹ fi pamọ́? Kí ló mú tóbìnrin tọ́lọ rèé dọ́kọ lóde òfin lè wá kúnlẹ̀ níwájú ọkọ pé ṣàforíjì fún mi, mi ò ní ṣerú ẹ̀ mọ́? Àṣìṣe ni tó yẹ pé ẹ̀wọ̀n á ń retí kọ́ yẹ pọ́kọ ìyàwó ni kọ́ máa rojọ́ ìyàwó ẹ̀ kiri wípé ẹ̀yin ìyẹn bá mi ṣe sùúrù fún ìyàwó mi o. Èṣù ló mú un, èṣù ló ṣe. We are all waiting for May 28, 29 ní sọjọ́ court ta ló lé nìyí. Mo láyọ̀ láti sọ fún yín pé court sit adjourn on the 9th and 11th of July 2025 with a conk reason. Adájọ́ tó wà ní charge case wọ́n fẹ́ lọ ṣe ìbádà, wọ́n lọ sí Mẹ́kà. Bọ́ wọ́n mọ̀ pé kíní kan ní behind the scene, lẹ́yìn agbo intẹ́ ń wò ní tẹ́ ẹ̀rí nínú fíìmù tẹ́ pé lẹ́yìn agbo ni táwọn tó ṣe fíìmù tó bá fi hàn yìí yóò sì mọ̀ wí pé kí ló tó fi include lè sínú fíìmù. Ni mo fẹ́ sọ fún yín ní ìsìn lórí behind the scene. Mo jí jáde nínú ilé ọ̀dọ̀ mi. Bí mo ṣe kírun àsùbá tán, mo gba Ìbàdàn lọ àti Ògbómọ̀ṣọ́ kọ́ ni mo ti lọ, mo ti wà lÉkòó. Ọlọ́run wá ní kí n tètè débẹ̀. Mo déwájú court, mo rí pásìkò sí kúnlẹ̀. Mo wá ní kí n lọ rí wá nǹkan tí màá jẹ ká tó wọ court. Mo wá pàdé àwọn ọmọ lẹ́yìn Yunusa, àwọn méjì. Máa padà gbé orúkọ wọn jáde. Mo fẹ́ kọ́ pé nígbà tí mo bá fẹ́ gbórúkọ wọn jáde, mo fẹ́ kó gbogbo fọ́tò wọn jáde ni. Gbogbo fọ́tò wọn, àtẹni tí ń lọ rí ra nǹkan lọ́jà Jagun tán sọ pé oògùn ọ̀dà, gbogbo ẹ̀ máa tó fún yín, tóbìnrin wọn, àwọn ìranù tó ń kó kiri, àti àwọn ọmọ àlè ilé ayélujára. Mo decide láti lọ rí wá nǹkan tí màá jẹ. Mo wá pàdé méjì nínú àwọn ọmọ lẹ́yìn Yunusa. Ọ̀kan fi máàkì bomú, bó ṣe rí mi ló ní ṣùgbésùgbé, mo ní ìtaláwà. Èmi ti sọ́dá wàdà lọ́dọ̀ mi. Ìkejì, Zubairu Muhammed Taofik lọ́ba níkà. Ó sàmì, salamu alaikum. Mo náwọ́ sí i, mo kí, wa alaikum salam. Ó dì mí lọ́wọ́ mú, a kú ọ̀rọ̀ lú yìí. Ọlọ́run ọba yóò bá wa gbéṣẹ́ sọ ní àmì. Tọ̀hún yẹn wá tó ṣẹ̀ṣẹ̀ tó wá yọ máàkì lójú ẹ̀ kí n lè bá a mọ̀ pé ọmọ lẹ́yìn olówó lòun, iṣẹ́ wọn lòun sì ń jẹ́. Tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní tẹ́mọ̀ gbọ́n wájú. Akíra wa, mi ò ní gangan lọ́kàn mi, a free mind. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti pè 1 or 2 or 3 of àwọn èèyàn wa, èmi pẹ̀lú àwọn èèyàn báyìí jọ pàdé, kódà akíra wa o, kò sógun kò sọ́tẹ̀ o, kò síjà ọ̀rọ̀ lú ni Ọlọ́run bá wa yanjú rẹ̀. Despite the fact pé ọ̀kan nínú wọn kìí sọmọ Ògbómọ̀ṣọ́, ìwọ̀n àti ìmọ̀ kejì bóyá òun gan kìí sọmọ, but ọ̀kan yẹn mo confirm ẹ̀
confam ni ọmọ Abẹ́òkúta ni èyí tó bá mi lọ́wọ́ tó sọ sàlámù àlékún fún mi. Ìkejì iṣẹ́ security ló ń ṣe, security ẹgbẹ́ àsàlátù ní í ṣe, òun ló lórí àwọn security. So mo bá lọ, mo ránjẹ kalẹ̀, mo ń pe ẹni mi nínú àwọn èèyàn wa tó wà nìbàdàn, Mr. Tajudeen, ibo lẹ́wà, èmi ti wà níwájú court, ẹ ti wá. Wọ́n ń gbóúnjẹ kalẹ̀ fún mi, ẹ̀yìn mi tí màá wò báyìí mo wá rí troop àwọn èèyàn bíi 5 kan tí wọ́n ń bọ̀, tí wọ́n ń dira wọn bọ̀, but ojú tí mo rí yìí kò sójú ọmọlúàbí nínú lára wọn pàápàá, kò sójú ọmọlúàbí kankan lára wọn. Bójú wọn sì ṣe jorí náà nù díjọ́ ọ̀gbìn àlùkè ọmọ pẹ̀lú ògo Ọlọ́run ọba, torí èmi ni mo mọ tí mo rí lójú wọn. Mo fi oúnjẹ yẹn lẹ̀, mo wá decide láti pé mo fẹ́ prank wọn kí n wo movement wọn, pé báyà torí tèmi ni wọ́n fi ń bọ̀, torí pé instinct mi ti sọ fún mi pé torí tèmi ni wọ́n fi ń bọ̀. Mo wá yípo, mo fo títì sódì kejì, mo wá lọ sí cafeteria tó wà wájú, mo ní mo fẹ́ ra oúnjẹ. Wọ́n ní ráìsì làwọn ní, mo ní mi ò jẹ ráìsì, orí ráìsì ni mo jẹ sùn lánàá, mo fẹ́ swallow. Mo wá rí wípé wọ́n ti kọjú sọ́dọ̀ mi, wọ́n ti pínra wọn, ẹ̀yin lọ ọ̀sàdẹ̀, ẹ̀yin dúró láàrin, ẹ̀yin dúró lókè. Kẹ́ẹ̀wò ìwọ olórí burúkú tán fi ìlú Ògbómọ̀ṣọ́ ṣe o, wọ́n ti pínra wọn, àgbàlagbà ń bẹ́nu wọn o, àwọn ọmọ àlè nílé Ayélára lóbìnrin wọ́n wà bẹ́ o, wọ́n ti pínra wọn. Máa jáde níbẹ̀, mo abandon oúnjẹ tí mo ti sanwó rẹ̀ tó wà nílẹ̀, mo wá rìn lọ sọ́nà òkè láti pé kí n lọ rí wo ṣé àwọn èèyàn wá ti dé àyíbá o. Mo wá ń pe ẹni mi pé ibo ni wà, ní kí n dúró níwájú, àmọ́ ní mi ò lè dúró níbí torí ojú tí mò ń rí ojú ìjà ni, mi ò dẹ̀ nífẹ̀ẹ́ kíjà ó ṣẹlẹ̀ níbí, torí gbogbo nǹkan tí mo máa ṣe mo máa avoid nǹkan tó fi sọ pé lọ́ba níkà ló kọ́sẹ̀. Mo dọ́jì kí nìyẹn. Nígbà tí mo rìn sókè, àwọn tó wà nísàlẹ̀, kí n tó rìn kọjá, ẹnìkan tó wà láàrin Eyín Fatai Bangọ ó juwọ́ sí mi, mo mọ̀ọ́mọ̀ dárúkọ rẹ̀ nítorí pé màá deal pẹ̀lú òun seriously. Àbúrò ló jẹ́ sí mi, tó bá délé torí àìmọ̀tàn ní kọ́ lọ béèrè lọ́wọ́ àwọn ẹ̀gbẹ́ ìyókù, àbúrò ló jẹ́ sí mi, àmọ́ tó ṣe lénìí ayé ọ̀padà bá mọ nǹkan tó ṣe. Mo yóò sọ́dọ̀ àwọn ìyókù, he is my own brother, mo dẹ̀ mọ́ máa ṣe deal pẹ̀lú ẹ̀. Ó juwọ́ sí mi tó kí mi, èmi náà dá lóhùn, mo ń lọ, mo ń sọ lọ́kàn ara mi ní pé alhamdulillah, Ọlọ́run ti ń fi àlàáfíà kún wọn lára láti sin inú, òun sì jẹ́ kálàáfíà kó wọ ìlú Ògbómọ̀ṣọ́. Nígbà tí màá fi rìn kiri rẹ̀ síbi roundabout yẹn báyìí, èyí olórí security ìjọ àsàlátù wọ́n fẹ́ mú, torí mo fẹ́ gbé fọ́tò rẹ̀ wá pẹ̀lú apron rẹ̀ ni, pẹ̀lú bí ṣe máa wọ̀ lásàlátù, mo fẹ́ gbé jáde pẹ̀lú orúkọ àsàlátù yẹn ni mo ti fẹ́ gbé jáde. Bó ṣe cross nìyẹn, àwọn méjì mi tẹ̀lé, àwọn ọmọ ilé Ayélára wa ń bú mi lọ́ọ̀kan, wọ́n ń ṣẹ́ èpè, èyàn àwọn tọ́jọ́ máa lé bẹnu láwọn obìnrin. Màá padà gbé fọ́tò tí wọ́n náà jáde wá tẹ́rì. Kò síwé ewu tí wọ́n gbé, kò síwé èpè tí wọ́n ṣẹ́, I never bothered. Wọ́n á rìn lọ láìpẹ́ kí n mọ̀ lọ. Èyí olórí security yẹn wá cross wá, bó ṣe bẹ̀rẹ̀ sí wọ̀n mi níbi tó bẹ̀rẹ̀ sí mọ́ bí ewu nìyẹn. Nítorí ká tó fọ̀, ẹni tó kí mi ta sọ pé sàlámù àlékún ta kíra wa tó fi wá bá mi, òun tí ó ṣe báyìí àfigbà tó yí mi nígbàjú. Èyí tájọ́ kíra wa pẹ̀lú sàlámù àlékún lónà bá tó yí mi nígbàmù. Fatai náà bá tó kó bítí bá mi, lónà bá tó tẹ̀ṣẹ̀tẹ̀ṣẹ̀
fọ́lá wípé mi ò dìfẹ́ǹdì nǹkan kan nínú tán ṣe, àní fọ́lá wípé mi ò sì fọwọ́ mi lu ẹnìkan kan nínú wọn, wọn ò ní fi ọwọ́ wọn ẹ̀yẹn ṣe nǹkan rere láyé mọ́, wọn ò sì ní jèrè àwọn ọmọ wọn. Ìbànújẹ́ náà mọ̀ jẹ́ fún wọn o. Gbogbo ìgbà tá máa fi lọ kọ́ọ̀tù tá máa fi ọ̀tẹ́jọ́ yóò bá fi parí, láàárín ìgbà tí wọ́n bá fi dìgbà tá bá fẹ́ padà báyìí, wọ́n ó ti máa bá ìbànújẹ́ pàdé. Kódà ilé ìyá yìí ìbànújẹ́ ni wọ́n fi ṣe. I didn't defend it. Bọ́n ṣe bẹ̀rẹ̀ sí mọ́ kó bí tí ń bò mí nìyẹn. Àwọn obìnrin yẹn náà ń cross ibò náà pa àwọn náà fẹ́ wá lu títí wọn lára mi at that time. Mi ò mind nígbà tí mi lọ. Ọlọ́run wọlá bí mo ṣe ń sọ yìí tí wọ́n bá parọ́ mọ́ wọn kọ́ lóun fìyà rẹ̀ jẹ mí láàrin ìsinsìnjọ́ méje. Tí ò bá rí bẹ́ẹ̀ ká tó ṣe ọdún ni mò ń bẹ Ọlọ́run ọba pé tí ń jẹ́ mùsíbà ọ̀kan àbí méjì nínú wọn Ọlọ́run ọba yóò bá mi sọ kalẹ̀ fún wọn àtàwọn tó rán wọn níṣẹ́. Mo wá rìn lọ sísàlẹ̀ pé mi ò fẹ́ wàhálà pẹ̀lú ẹnu kankan. Mo dé sàlẹ̀ bẹ́ẹ̀ mo wá rọ́ lọ́kadà. Ìgbà tí mo rí ọlọ́kadà ó pè, mo ní mo fẹ́ kó lọ rí sọ mi sádùúgbò kan. Àdúgbò 300 naira 400 naira gan ni gbé mi débẹ̀. Torí pé mi ni mo dádú ọ̀nà ìsàlẹ̀ nílò mi ni mo dádú tí wọ́n sọ pé chata ló bá níbo mo níbi tí mò ń lọ ní. Bóyá ó fẹ́ pé kí n mọ́ torí kí n mọ́ bá gbé òní ó ní 3000 mo ní kó má wọrí kí n gùn. Mo wá gùn pẹ̀lú báàgì mi torí mo ti múra ọ̀làálẹ̀ aṣọ tí màá wọ̀ lọ́la ó ti wà ń bẹ nígbà 2029 ni táwọn ọmọ kékeré sì ń rí báyìí. Bó ṣe gùnkè díẹ̀ báyìí pẹ̀lú machine tó yípo lórí runabout, bẹ́ẹ̀ ni Fatai Bangor kó sáàrin títì pẹ̀lú àwọn obìnrin náà rọ́ wá náà sọ fún pé kó park. Wọ́n wá fa báàgì yẹn mọ́ mi lọ́wọ́ ní ẹ̀yìn mi, wọ́n fà mọ́ mi lọ́wọ́ bí wọ́n ṣe dì mí gbàjú bẹ́ẹ̀ náà ń kú mi lẹ́sẹ̀ lọ́rùn ní gbogbo ara. Tí mo bá fi parọ́ mọ́ wọn, oore Ọlọ́run kó jìnnà sí mi. Tó bá ìdẹ́ pé òótọ́ ọ̀rọ̀ ọmọ bá sọ láti sìn lọ kí oore Ọlọ́run bá kọ́ mọ́ yòrò lára wọn. Kí oore Ọlọ́run bá kọ́ mọ́ yòrò. A lọ sí ẹ̀yin lẹ sọ pé ká máa lọ sí kóòtù o. Tábà ti sọ lọ ọmọ bẹ go to the court, go to the court. Àwọn tẹ́nìkan lọ sí kóòtù náà tó ṣẹ̀ṣẹ̀ ń sá fún evidence ní court because they know me being there. Tí wọ́n bá wọn and you can't change it. Mo sọ fún pé Yunus àti lọ. I will do all it takes. Yunus or law. Anything I'm going to say with my proof lọ́wọ́ Yunus àti lọ. Ẹ̀yin gangan sì ní ibi jókòó sí l'Ógbómọ̀ṣọ́. Tí kú kọ́ tàrùn kọ́. Ìntẹ́ ṣe kalẹ̀ òní jẹ́ kan lè rìn láàrin àwọn èèyàn. Kì í ṣe tó gùn. Àṣekalẹ̀ yín ò ní lè jẹ́ débi pé ọjà tẹ́ máa ń tàbá ìtàwọn èèyàn bá débẹ̀ ẹ̀ta ní ìtàwọn lágbà mọ́mọ̀ dáwọn sọ ọjà alábòsí lọ fẹ́ rà. Àwọn tẹ́ ń ta olùkù déètì mọ́ yín lórí. Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kó yín ṣọ́ọ̀bù ni? Wọ́n èkó ṣọ́ọ̀bù o. Àwọn ọjọ́ mọ́ olùkù déètì mọ́ yín lórí ni. Débi pé àwọn tẹ́ bá ń sponsor yín gan tẹ́ bá ń ra ọjà fún yín yóò sú àwọn náà wípé wá wọ́n sọ wá dilẹ̀ ẹlẹ̀. Ẹ ò ní rálànú ẹ̀ ní bálànú pàdé o. Àti àwọn àgbààgbà bíi mẹ́rin tá lérò pé yẹ ká lè bálà káì lára wọn. Bí gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí mọ́ kó bí tí ń bù mí nù lóra machine. Níbi tá gbé ti ń ṣe yẹn wọn ò gbà kó ní machine yẹn kó lọ but machine yẹn ṣe slow lọ́wọ́. Meanwhile mo ní kó gbẹ̀gbẹ̀ wọn kó lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní tó ń bá ṣe bí wọn mọ nǹkan tó ṣẹlẹ̀. Bóyá kọ́mọ́ dàbẹ̀ pé yọ́ dàbẹ̀ pé bóyá òun gbé criminal kan ni láàrin kí ni kó pàṣẹ kọ́kọ́ gbọ́n tó ń wí. Àìbá tó rí pé ó tó wá rí wípé ó ti já sí wípé wọ́n ń lù mí ni. Wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ kó bí tí ń bù mí. Ìgbà yẹn gangan ló tó ẹsẹ̀ wá mọ̀ pé ẹni bí wọn àwọn onítaxi náà wá dúró tí wọ́n ti fi dá go slow lẹ̀. Bí bọ́bọ́ ẹ̀ ṣe zoom up báyìí bẹ́ẹ̀ làwọn onítaxi ọ̀kan tẹ̀lé wa lẹ́yìn ọ̀kan tẹ̀lé wa lẹ́gbẹ̀ẹ́ láti fi protect bá ń ṣe ń lọ. Àwọn náà sọ fọlọ́kadà pé kó lè tèmọ́ sáré àwọn ọmọ protect wọ́n sọ fún wa bẹ́ẹ̀ mọ́ kán wọn lọ. Kí ni bàbá yìí ṣe fún wọn báyìí tí gbogbo wọn fi ń ṣe nǹkan tó ń ṣe pẹ̀lú ẹ̀.
So for seeing me in court, fẹ́yìn tẹ́ ẹ mọ̀ sọ pé lọ́ba níkà lọ sí court, for seeing me in court, in táwọn èèyàn ń ṣe lẹ́gbọ́n yẹn o, they attack me, they bully me. So tí mi ò bá ṣe fídíò lónìí, wọ́n rò pé òòkà táwọn lóyún ṣiṣẹ́ ni. Ẹ ò believe àbí? Wọ́n lérò pé bóyá òòkà torí àwọn tó ń sáré káwọn náà wà táwọn wọ́n ti fọkàn sí wípé àwọn ní àlùwò kan pé tí lọ́ba níkà bá ṣubú gbé tí ò bá rí evidence mú ẹ̀ ń tanra yín ni. Èmi kọ́ lẹ̀ ń bá ṣẹjọ́, alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ lẹ̀ ń bá ṣẹjọ́, ẹ ò sì ní rúlà. Ogun tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, òjò rẹ̀ ọmọ ọ̀rọ̀ sí orí yín nìkan àtẹ̀yìn àti ń tẹ́pá ti ara yín jáde. Torí tá a bá ní kọ́ mọ́ kàn wọ́n lára, irú rẹ̀ nínú wọn náà làwọn eléyìí tó yẹ pé bàbá tó bí aláwo ni wọ́n padà gé orí bàbá rẹ̀ lọ ní nínú sàréè nígbà táwọn aláwo wá gbé. Àwọn tó bo bàbá ńlá sí ní ìsú ti mú gbogbo wọn lọ́tà, òun gan iṣẹ́ awo ló ń ṣe. Gbogbo wọn ni màá mú fún jáde fún àwọn tó tún jẹ́ pé olè ẹran ni wọ́n tó pé wọ́n ń jáde kiri ni. Tó yẹ pé ọ̀rọ̀ yìí ni lọ́ọ̀ fi ń bò wọ́n láṣìírí. Gbogbo wọn màá gbé fọ́tò jáde, màá dẹ̀ sọ reason, màá dẹ̀ sọ ní tí mò ń rí, màá dẹ̀ mú torí evidences wà lórí nǹkan tí mo ní sọ̀rọ̀ kọ́mọ̀ ní evidence lórí. Ẹ fọkàn yín balẹ̀ lórí rẹ̀. Mọ̀wùlẹ̀ mi lọ́kàn ní ẹ ṣe bẹ́ẹ̀ tí lọ́ọ̀rẹ́ gba training. Ẹ ti lọ́ọ̀rẹ́ gba training ní ọ̀dọ̀ Malam pé ẹ mọ̀ gbéyàn ni àbí lórí ọ̀rọ̀ tí ọkàn yín tẹ́ fi lọ́ọ̀rẹ́ gba training. Mo mọ̀ pé Malam ò lè kọ́ yín pé kẹ́ ẹ lọ́ọ̀rẹ́ jẹ̀sẹ̀. Irú ọ̀rọ̀ tí Malam lè sọ náà lè tó ń sọ lórí Facebook, àmọ́ mo mọ̀ pé Malam ò lè kọ́ yín pé kẹ́ ẹ lọ́ọ̀rẹ́ mọ̀ rí ja ẹ̀ṣẹ́ ipò òun wà nílé fún yín. Malam ò lè kọ́ yín. Àmẹ́yìn náà mọ̀ o, mo lè gbó lára ń tòótọ́, mi ò gbó lọ́kàn, n ò bí pọ́rí mọ́ pọ́pọ́ bàbá ńlá bàbá ìyáláyà bàbá ńlá ẹnìkan yín dákẹ́ pàdé mi lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀yin náà ṣe ni láti pé kẹ́lẹ́bà gba glory níwájú gba àwọn ọmọlé ayélujára. Àtẹ̀yí obìnrin tóun náà wá ń sàn mí lábàrá tóun náà ń gbá mi gbìgbìgbìgbì lójú agbo ní láàrin títì. Màá dárúkọ gbogbo yín, fọ́tò yín ni màá gbé síbẹ̀ láwọn ọmọlé ayélujára. Ìgbà táwọn bàbá yín dé láti ilẹ̀ Haúsá ní ìsìn, kí lójú yín ṣe rí ní kóòtù ní ìsìn, ẹ̀yin yẹn congratulations. Àwọn tó jẹ́ dáàláàlì ilẹ̀ ayélujára gangan gbogbo wọn náà tán láti north, wọ́n wá síbi kéèsì, wọn ò mọ̀ pé wọ́n ò lè wá ìlójú kan máa ṣe tán fẹ́ ṣe ọ̀ọ́bì yín. Àwọ̀ padà bí yín léèrè pé ta ni bàbá Yunusa, ta ni ọ̀rẹ́ bàbá Yunusa, ta làbúrò bàbá Yunusa, ta lẹ̀gbọ́n bàbá Yunusa, ta lálájọṣe bàbá Yunusa, olóbìn léwo nìyá Yunusa bá ṣe. The same issue tá ń béèrè látijọ́ iná ni we will not live our life from that. A ò lè yọ kúrò. Yìí ni mo jẹ́ kí n sọ fún pé Yunusa ti lọ. Tí mi ò bá jáde sọ̀rọ̀ báyìí, ẹni tẹ́ ẹ gba òòkà lọ́wọ́ rẹ̀ yóò ẹ̀ mọ̀ celebrate ẹgbẹ́ àkọ́dà ìhun gan náà yóò mọ̀ bí tára rẹ̀ kù lónìí ilé ẹ̀mọ̀ wí. Àmọ́ ó kúléwé ni o, òkúlégbò àárín mi pẹ̀lú yín, ìjà tí wọ́n ń jà tí wọ́n là ní tí wọ́n parí, gẹ́gẹ́ bí kéèyàn ó pè ìgbóná iná kó gbé kalẹ̀ kó wá mú eérú kó fi bò ó wípé torí pé wọ́n ń fà láàfíà tí afẹ́fẹ́ bá fẹ́ iná padà dìde. Èmi Zubairu Mohammed Taofeek pẹ̀lú ògo Ọlọ́run àti gbogbo àwọn tó jólú òótọ́ nílùú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo wa pátá lọ́wọ́ ọbọ̀ yóò dùn wá nínú lórí ọ̀rọ̀ Yunusa. Yóò lọ o àbí pé ó ti lọ ní confirmative ni. I'm still telling you, ẹ̀yin fans wọn tẹ́ mọ́ kébé ẹ jẹ́ ká lọ sí court, ẹ̀yin lọ́ba níkà lọ sí court, ẹ̀yin lẹ́ lọ sí court. Àmọ́ gẹ́gẹ́ bí tí mo ti kọ́kọ́ sọ síwájú, babaláwo
tó ṣe oògùn àfẹ́ẹ̀rí fáyán òun náà ló tún ṣe ti àrìnà kù fádìẹ o torí tí ò bá nídìí obìnrin ẹjọ́ kú mo lò it's more or less like they are waiting for me torí wọ́n ti dé débi pé wọ́n ti lè wọnú court they all waited outside bí mo ṣe dé báyìí lára wọn ti ya ẹnìkan ló sá sì sọ fún wọn pé mo ń bọ̀ wá sí court ó sì láwọn táwa pẹ̀lú wọn jọ sọ it's numbered láwọn tá a jọ sọ pé màá wá sí court tí wọ́n ti pàṣẹ sọ́dọ̀ wọn ẹlòmíì ti celebrate pé wọ́n na lọ́ba níkà ìjọ tí ẹ̀sìn ti tiyín náà bá dé à ń kan báyìí mo sọ kíní kan síwájú oníṣọ́ọ̀mọ̀ pòun náà sì wà láàrin àwọn olóòórùn àwọn tá a bá ń pè láwọn ìpèsè ìyàgbẹ́sára oníṣòní kọ̀mọ̀pòun náà wà láàrin àwọn olóòórùn ta ló dá wàhálà alẹ́ s'Ògbómọ̀ṣọ́ ta ló gbé inú sàwà kí ni èèmọ̀ tó fi gbé inú sàwà contract wo ni wọ́n sign kí ló mú contract yẹn fail kí ló fà tá a fi dìwò yìí I will never ever stop asking this question I will never stop mo fún kẹ́ lọ́mọ kíní kan you cannot change me tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ òdodo ni you can't change me mo ti ṣe fídíò mo ti ṣe fídíò dífẹ́ tó bí mẹ́ta tí mo ń gbé voice ẹ̀ jáde fáwọn èèyàn kan gbọ́ ó gbóná pọ̀ tí wọ́n pè tí wọ́n tún pinnu lé mi pé ìyàwó mi àwọn tó bá súnmọ́ mi kí n mọ́ place ẹ̀ jáde tí mo fi yín lẹ̀ but I will work on it bó bá fẹ́ jóra kó jó ara àtàwọn tó jáwọn tán pera wọn lọ́mọ inú ilé ọba tí wọ́n ń pè mí tí wọ́n mọ̀ pé mo rìkọ́ọ̀dì àwọn òun ìwò ní play tí wọ́n síbi kábíyèsí ni màá lọ rí play rẹ̀ fún kẹ́ni mo lọ àbòsí tán ṣe fápèrè àwọn ti ṣe tí wọ́n lọ kẹ́ni kò ń ṣàbòsí fún wọn ẹlòmíín ṣe ní ìsìn wọ́n sì ń pera wọn lọ́mọ ilé ọba wọ́n sì ń ṣàbòsí. bẹ́ẹ̀ ni I have Almighty Allah as everything. He is my everything, he is my companion, he is my everything. I've seen more than enough disappointed in my people, but I don't take it to be a disappointment. I see it as an experience. I learn from it. Mama, yo wáyé ẹni mi tó pè mí láti Àbújá njọ́ tó rí nǹkan tán bẹ̀rẹ̀ sí máa ṣe fún mi lórí àwọn voice note tó mo ṣe gbà tí mo sọ fún yín gbọ́mọ̀ sọ wọ́n polè wá já àwọn náà wọ́n kúkú ló kọ́ wá sọ àwọn kan ń jẹ lórí nǹkan tá a jọ wà yìí tán wà pẹ̀lú wa àwọn kan ń jẹ lórí nǹkan tá a wà tí wọn ò sí pẹ̀lú wa tán wà pẹ̀lú wọn lọ́hùn tí wọn ò sì sí pẹ̀lú àwọn tọ̀hún lọ́hùn wàláì wọn ò sí pẹ̀lú àwọn Yunusa wọn ò dẹ̀ sí lọ́dọ̀ wa torí pé wọ́n ń jẹ lábẹ́ rẹ̀ kò lè jẹ́ kán lè sọ anything. mo wá fẹ́ fi tó wa létí wípé àbùkù kàn wọ́n ní court torí pé àwọn nǹkan tán ni wọ́n gbé wá láti wọ́n fẹ́ fi mọ̀ ṣe defense àwọn nǹkan tí kò fẹsẹ̀ lílẹ̀ ni but lẹ́nu kan the case has officially started. ẹ̀yin èèyàn láti pé kí wọ́n bá dára yín láàmú bọ́rọ̀ kéèsì sí mọ́ lọ nìyí ẹni tó pe ẹjọ́ gbogbo ohun tó bá ní evidence tó fà á tóun fi pe ẹjọ́ yóò present ẹ̀ fún court àtàwọn ẹlẹ́rìí tó bá ní. àwọn lọ́yà àti gùnkínní tiẹ̀ àti lọ́yà ẹni tó pè lẹ́jọ́ ni wọ́n mọ̀ bí gbogbo àwọn yẹn láwọn ìbéèrè kọ̀ọ̀kan tán bá ti parí gbogbo wọn tán ti parí wọn tán ti screen wọn tán wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá padà sọ́dọ̀ àwọn tó fẹ́ defend ẹni tó pè wọ́n lẹ́jọ́ ẹni tí lágbájá sọ irọ́ ni mo lẹ́lẹ́rìí sí o wọ́n wá mú àwọn ẹlẹ́rìí tí wọ́n náà wá wọ́n wá tẹ̀lé cross examination ó tún ṣẹ̀ṣẹ̀ tó wá wáyé tó bá ti wá wáyé bẹ́ẹ̀ then wọ́n á kálukú wá ṣe wá ṣe submission títí ẹ̀
adájọ́ wàá sọjọ́ tí ó ṣe judgement lé lórí. Along the line ẹni tó bá rí kó fẹ́ bọ́ sí ẹ̀sìn fún òun ó lè withdraw court, ó lè withdraw case kúrò ní court. So kẹ́ ẹ mọ́ retí pé on the 9, 11 ọjọ́ náà ìjọ wọn ṣe final, ẹ mọ́ dára, ẹ mọ́ gbéra yín lọ́kàn gbóná. Kálukú present tiẹ̀ tí kálukú rí. Irú Yunusa ní ìsìn ìjọ tó náà bá jáde sí court ẹrù tó kò ní jáde ni, what is your name? My name is this. Ọmọ ọbọ ní báyìí ni. Níbẹ̀ náà láti rẹ tó di pé kí lórúkọ bàbá tó bí bàbá rẹ, ibo náà bí sí, ibo náà ṣe kí ni ta ló gbé ẹ wá. You don't know what is happening. I said the guy is gone. The guy is finished. Òun gan mọ̀, but he is dealing with dullants. He is dealing with intellectual illiterates. Àwọn vagabonds. If you are not vagabonds, only case in the court ẹnọ rí bá tí wọ́n ti sọ fún yín pé witness ni mí ni ebe ẹlẹ́ni kí n wá sí court. I don't want to. Àbí láti bàtẹ́ tí mo lọ sẹ́rí tí mo bá wọn kálẹ̀ káàkiri lẹ́yìn èyí tó jẹ́ kéèsì ti tèmi gangan mi ò dé kúrò lọ. I don't want to. But ẹ̀yin náà lẹ́ ń pariwo nínú kọ́mẹ́ǹtì mi, go to the court, go to the court. A tún wá lọ kóòtù ọ̀hún gan ẹ tún lọ rí sọ́rí ti jàgínníjàgan. Is that not vagabond? Is that not? Bọ́n ṣe tán fi attack mi nìyẹn. Behind the scene tí mo ń sọ fún yín nìkan tẹ́ gbọ́ yìí. Pẹ̀lú ògo Ọlọ́run èyí lè sọ fún yín pé immediately àbí later, but fọ́tò gbogbo àwọn tó attack mi láwọn èyí tí mo mọ̀ torí àwọn onímọ̀ àwọn yòókù jáde torí mo padà lọ sí court again. Lẹ́yìn ìgbà tí mo lọ rí farapamọ́ mo padà lọ sí court again. Nígbà mo ṣe padà lọ sí court again, àwọn necessary nítorí mo kọ́kọ́ lọ sí tọlọ́pàá mo lọ report. Wọ́n dẹ̀ bí mi lè pè ṣe court ló ti ṣẹlẹ̀ mo ní kí ni role mi ni mo ní witness ni àwọn ní bẹ́ẹ̀ mọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tára bá ń gbà ta. Advice táwọn fún mi ni pé kí n lọ kán lọ rí report wọn nínú court kan sọ̀rọ̀ yẹn jáde ní court pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀. Then possibly o lè ṣe ikọ́ pé kí court kò ránṣẹ́ pé gbogbo àwọn tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ pé wọ́n bá mọ̀ wọn. And that is what I'm going to do. And I'm already doing it. Mo ti léèkì ara mi jáde rí. Stop it down. Wọ́n tó ti sọ tó fẹ́ ṣẹlẹ̀. Reality ni. So ọ̀dọ̀ yín lọ́jọ́ nǹkan tuntun. But fún gbogbo àwọn tó bá mọ nǹkan tí máa ń jófin, wọ́n ti mọ̀ pé kì í ṣe nǹkan tuntun ní nǹkan tí mo sọ fún yìí. So for that, I salute all the police officers tí mo lọ rí bá and all the advices they gave me and our lawyer pẹ̀lú advice wọn fún mi. Àwọn tí wọ́n náà ni mo mọ̀ wọn. Bí n bá mọ gbogbo wọn, mo mọ mẹ́jọ. Mo mọ orúkọ mẹ́rin tí mo lè describe mẹ́rin dáadáa. Mo sì mọ ojú mẹ́rin dáadáa. In sort àwọn yòókù but àwọn mẹ́jọ yẹn confirm ni bídí and I will present them. Màá ti kọ́kọ́ present àwọn pictures wọn fáyé kó gbọ́ torí pé voice note ìgbà wọn fi ń nà mí kí ní kankan wọn ò mọ̀ kí mo record àwọn. Àwọn ṣùgbọ́n wọn mọ̀ pé mo record gbogbo voice wọn. Nígbà tí mo tún débi tí mo tún gbé take cover ọlọ́kadà tó pè mí voice note tó fi bá mi pé àwọn èèyàn mi pé ẹ tètè wá bọ́kùnrin yìí kọ́mọ̀ wá attack rẹ̀ níbí o. Voice note yẹn náà wà. So ibi tẹ́gbẹ̀ tí mo pé bí a ní case àbá ní case Gafili Gadoki sọ́ra mi hawa ẹ̀yin náà láwùsá láàrin ẹgbẹ́ kan báyìí tù ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.